Gbogbo ẹ̀yin olólùfẹ́ fíìmù The Psychopaths, ẹ click lórí subscribe button tó wà nísàlẹ̀ fídíò yìí torí pé anybody nínú yín bó ṣe ọkùnrin ni bó ṣe obìnrin ni bó ṣe ọmọdé ni bó ṣe àgbàlagbà ni ṣé rí subscribe button ní kẹ́ click lé lórí ó ṣe pàtàkì gidi gan ni o. Ṣé wá rí sinimá The Psychopaths apá kìíní adúpẹ́ lọ́wọ́ ẹgbẹ́ yín tẹ́tí bá wa wọ apá kìíní yìí tàwádìí òṣèré tẹ fẹ́ràn dáadáa nínú sinimá yìí apá kìíní ṣé Ozain ni àbí ìyàwó Lateef Adedimeji tí a mọ̀ sí Bimpe Adedimeji àbí Bimpe Adedimeji fúnra ara rẹ̀ àbí Lateef Adedimeji àbí Bimpe Adébáyọ̀ èwo ni wọ́n gan lè fọwọ́sọ̀yà yín pé ẹ nífẹ̀ẹ́ sí dáadáa nínú sinimá yìí. Ẹ bá wọn kórìkò ṣe náà kalẹ̀ sínú comment section tó wà lábẹ́ fídíò yìí kẹ́ ẹ lè bá máa jẹ́ alákọ̀ọ́kọ́ tí jókòó máa rí àwọn fídíò wa fíìmù wa àtàwọn sinimá wa ní òrèkóòrè ìgbàkigbà àtọjọ́kíjọ́ tí a bá fi gbé jáde sí orí YouTube channel. Ẹ ṣeun gidi gan-an olólùfẹ́ wa tí ẹ̀ ń gbọ́ wa tẹ̀sí ń wà ojú tẹ fún wa kò bá ní fọ́ èyí tẹ fún gbọ́ náà tí náà kò bá ní di láṣẹ gbìmọ̀ rẹ̀. Ẹ ṣeun gidi gan-an ó dàbọ̀. Gbogbo ẹ̀yin olólùfẹ́ fíìmù The Psychopaths, ẹ click lórí subscribe button tó wà nísàlẹ̀ fídíò yìí torí pé anybody nínú yín bó ṣe ọkùnrin ni bó ṣe obìnrin ni bó ṣe ọmọdé ni bó ṣe àgbàlagbà ni ṣé rí subscribe button ní kẹ́ click lé lórí ó ṣe pàtàkì gidi gan ni o. Ṣé wá rí sinimá The Psychopaths apá kìíní adúpẹ́ lọ́wọ́ ẹgbẹ́ yín tẹ́tí bá wa wọ apá kìíní yìí tàwádìí òṣèré tẹ fẹ́ràn dáadáa nínú sinimá yìí apá kìíní ṣé Ozain ni àbí ìyàwó Lateef Adedimeji tí a mọ̀ sí Bimpe Adedimeji àbí Bimpe Adedimeji fúnra ara rẹ̀ àbí Lateef Adedimeji àbí Bimpe Adébáyọ̀ èwo ni wọ́n gan lè fọwọ́sọ̀yà yín pé ẹ nífẹ̀ẹ́ sí dáadáa nínú sinimá yìí. Ẹ bá wọn kórìkò ṣe náà kalẹ̀ sínú comment section tó wà lábẹ́ fídíò yìí kẹ́ ẹ lè bá máa jẹ́ alákọ̀ọ́kọ́ tí jókòó máa rí àwọn fídíò wa fíìmù wa àtàwọn sinimá wa ní òrèkóòrè ìgbàkigbà àtọjọ́kíjọ́ tí a bá fi gbé jáde sí orí YouTube channel. Ẹ ṣeun gidi gan-an olólùfẹ́ wa tí ẹ̀ ń gbọ́ wa tẹ̀sí ń wà ojú tẹ fún wa kò bá ní fọ́ èyí tẹ fún gbọ́ náà tí náà kò bá ní di láṣẹ gbìmọ̀ rẹ̀. Ẹ ṣeun gidi gan-an ó dàbọ̀. Gbogbo ẹ̀yin olólùfẹ́ fíìmù The Psychopaths, ẹ click lórí subscribe button tó wà nísàlẹ̀ fídíò yìí torí pé anybody nínú yín bó ṣe ọkùnrin ni bó ṣe obìnrin ni bó ṣe ọmọdé ni bó ṣe àgbàlagbà ni ṣé rí subscribe button ní kẹ́ click lé lórí ó ṣe pàtàkì gidi gan ni o. Ṣé wá rí sinimá The Psychopaths apá kìíní adúpẹ́ lọ́wọ́ ẹgbẹ́ yín tẹ́tí bá wa wọ apá kìíní yìí tàwádìí òṣèré tẹ fẹ́ràn dáadáa nínú sinimá yìí apá kìíní ṣé Ozain ni àbí ìyàwó Lateef Adedimeji tí a mọ̀ sí Bimpe Adedimeji àbí Bimpe Adedimeji fúnra ara rẹ̀ àbí Lateef Adedimeji àbí Bimpe Adébáyọ̀ èwo ni wọ́n gan lè fọwọ́sọ̀yà yín pé ẹ nífẹ̀ẹ́ sí dáadáa nínú sinimá yìí. Ẹ bá wọn kórìkò ṣe náà kalẹ̀ sínú comment section tó wà lábẹ́ fídíò yìí kẹ́ ẹ lè bá máa jẹ́ alákọ̀ọ́kọ́ tí jókòó máa rí àwọn fídíò wa fíìmù wa àtàwọn sinimá wa ní òrèkóòrè ìgbàkigbà àtọjọ́kíjọ́ tí a bá fi gbé jáde sí orí YouTube channel. Ẹ ṣeun gidi gan-an olólùfẹ́ wa tí ẹ̀ ń gbọ́ wa tẹ̀sí ń wà ojú tẹ fún wa kò bá ní fọ́ èyí tẹ fún gbọ́ náà tí náà kò bá ní di láṣẹ gbìmọ̀ rẹ̀. Ẹ ṣeun gidi gan-an ó dàbọ̀. Gbogbo ẹ̀yin olólùfẹ́ fíìmù The Psychopaths, ẹ click lórí subscribe button tó wà nísàlẹ̀ fídíò yìí torí pé anybody nínú yín bó ṣe ọkùnrin ni bó ṣe obìnrin ni bó ṣe ọmọdé ni bó ṣe àgbàlagbà ni ṣé rí subscribe button ní kẹ́ click lé lórí ó ṣe pàtàkì gidi gan ni o. Ṣé wá rí sinimá The Psychopaths apá kìíní adúpẹ́ lọ́wọ́ ẹgbẹ́ yín tẹ́tí bá wa wọ apá kìíní yìí tàwádìí òṣèré tẹ fẹ́ràn dáadáa nínú sinimá yìí apá kìíní ṣé Ozain ni àbí ìyàwó Lateef Adedimeji tí a mọ̀ sí Bimpe Adedimeji àbí Bimpe Adedimeji fúnra ara rẹ̀ àbí Lateef Adedimeji àbí Bimpe Adébáyọ̀ èwo ni wọ́n gan lè fọwọ́sọ̀yà yín pé ẹ nífẹ̀ẹ́ sí dáadáa nínú sinimá yìí. Ẹ bá wọn kórìkò ṣe náà kalẹ̀ sínú comment section.